gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lẹ́yìn òdì a kí yín pé ẹ kú dédé ìwòyí ní gbogbo ibi tẹ́ tí ń wà àti sì ń gbọ́ wa lórílẹ̀‐èdè àgbáláyé ojú tí wọn kò ní fọ́ bẹ́ẹ̀ sì ni etí tó ń gbọ́ wa kò ní rí láṣẹ Ọlọ́run ọba lónìí sinimá èyí tí a mú wá fún yín òun ni àpàkọ́lé rẹ̀ ní ABENO apá kejì fún àǹfààní gbogbo ẹ̀yin tí ẹ sì ń rí YouTube channel wa fúngbà púpọ̀ ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button ẹ like, share, ẹ follow wa ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button má ṣe gbàgbé láti tẹ aago púpọ̀ ìgbẹ́rẹ́ kí balẹ̀ tàyín lólobó nígbà tí àwọn sinimá aládùn sinimá olóyin gbàǹkọ́gbé sinimá òrìn sinimá òtàkùtì mìíràn bá jáde gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé lórí ìkànnì ayélujára wa yìí a máa ń sọ̀rọ̀ lórí àwọn móvì rìwì lọ́lọ́kọ̀ọ́jọ̀kan àwọn sinimá èyí tó ti jáde láti ọjọ́ tó ti pẹ́ àti èyí tó ṣẹ̀ jáde pàápàá jùlọ àwọn tó ní apá kìíní apá kejì apá kẹta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ABENO apá kejì la mú wá fún yín láǹfààní gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ wò ẹ lọ wò ó ti ṣòro ẹ̀ lọ́wọ́lọ́wọ́ tí wọ́n ti wò tán má wò láti kọ sórí comment section ohun tẹ́ lérò pé máa ṣẹlẹ̀ nínú apá kejì òṣèré tẹ́ nífẹ̀ẹ́ sí jùlọ ìdí tí ohun tó ń ṣẹlẹ̀ gbogbo àjálù wọ̀nyẹn èdè tó fi ń ṣẹlẹ̀ ọwọ́ ta ló ti wọ́ wá ẹ jẹ́ ká sọ sórí comment section àwọn onírìjì bẹ́ẹ̀ lọ sí jẹ́mọ̀ràn ọjọ́ rí ire lójú òun rí ire lójú wọ́n máa rí láṣẹ ìdìmọ̀ rí ó dàbọ̀ ó tó dìgbà mìíràn ire o.